Shele. People in the Nigeria security system give me confidential information. I have the capacity to abduct even a governor. Bandit leader Maha makes new claims. A notorious bandit leader, Kashala Maha, has claimed he has the capacity to kidnap top government officials, including state governors, while alleging that he receives advanced information about security operations before they are carried out. According to him, repeated appeals to the release of his men were ignored, leaving him determined to continue his activities despite military operation targeting his camp. He claimed to have already identified new targets and vowed not to back down, regardless of the number of troops deployed against him. Maha further alleged that he has access to confidential security information through individuals within the security system, claiming they alert him to plan military offensive and other security strategy before they are executed. The bandit leader also boasted that he could orchestrate the abduction of senior government officials, including a state governor, while maintaining that he will continue his campaign for as long as he remained alive. Lọ́rọ̀ kan ṣá, ìkan lára àwọn terrorist leader tí wọ́n pèrè tó ń pèrè ní Kashala Maha, òun ló ṣe fídíò jáde, èdè wọn ló fi sọ a ò gbọ́, òun ni mo ṣe mú kíkà nìkan. Ó ní òun o, ipe àwọn tí wọ́n ń pèsè ètò ààbò tó péye fún Nàìjíríà, àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ security dání bíi Nuribadu, Matawale, àǹkó gbogbo wọn. Ó ní wọ́n fún òun ní information tó jẹ́ new at any time, tóun wọ́n máa fún òun ní jẹ́ new information tóun lè lò láti fi ṣe kíni, láti fi abduct any government officials kan, any government officials tó bá wù láti jí gbé, like minister, senator, even governor, local government, bẹ́ẹ̀ gbogbo wọn, including the president himself, kò kọ́kọ́ síbẹ̀ ni, tó jẹ́ sí wípé tó bá fẹ́ jí bàbá Tinubu gbélé ni ṣekún ni, ṣekún. Ṣé ti rí nǹkan tí northern part of Nigeria tí wọ́n produce fún Nigeria? You see our life outside, ṣe ra iye wa lóde. Ẹ wá tó wá gbọ́ nǹkan tó tẹnu àwọn ọmọ àlè jáde. Again. Hello, Nigerians. My name is Ibrahim Garbawala, popularly known as Comrade IGBOHO. It is sad that Nigerians, at this point in time, we have no solutions, not a single solution to our problems. Sincerely speaking, I don't know. This few days, Nigeria has been something else. We all know the situation we're in. No matter how you get frustrated and you think you want to ignore, you can't even ignore. You think you want to just take your eyes or your mind off what is happening in Nigeria, you just can't help it. I think at this point in time, it's high time we tell ourselves nothing but the truth. First and foremost, on daily basis, Nigerians we do manage to see if we can have a little hope. But sincerely, we are totally hopeless. And the state of hopelessness that we're in is something that I think is not just few individuals that will be putting our hopes on. Sincerely speaking, what the country is in, we must all come out, not just be on the streets. We must force those in authority to take the right decision and immediate action. If they cannot do that, we call on National Assembly to compel the president to step down. Else, we are going to compel every single senator. Nigerians, this is a clarion call. No senator in your area should be spared to stay at home. Let them come out and go to National Assembly and do the needful against the president of this country as we speak. Every member of a parliament should leave his house, should leave her house, go straight to National Assembly, take an immediate decision
to end this crisis that we're in. We are calling on everybody, not just citizens, poor citizens that the military and the police are deployed to tear gas, to shoot, that are going to take this fight. The senators must go out. National Assembly members, reps members, step out of your house, step out of your comfort zone, go out there. Don't let us go on the streets. You are going to kill, if you cannot kill the bandits, you're going to kill us. Gbogbo àwa ọmọ kóòtù ajíire ṣe ti ráyé má bá wọn sọ wípé irọ́ ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tá má sọ wí bẹ́ẹ̀ mọ́ ewu àtẹ̀mí mọ̀ nǹkan tí àwọn northerners are made of nǹkan tí àwa south máa ṣe tá máa gé ka jẹ tó máa lọ ṣẹ̀wọ̀n sí wàlẹ́ tí northerners bá ṣe 1000% ẹ̀ kò sí ẹdìyẹ ò lè tọ́ àṣẹmálu ni wọ́n ìwọ náà dẹ̀ mọ̀ so tí northerners bá ń threaten nǹkan má sọ wípé kò lè ṣeé ṣe àwa south la lè sọ wípé a fẹ́ ṣe protest àbí a fẹ́ ṣe gbá kan tán bá ti lè lọ make sure pé wọ́n wá leader ní àwọn group tó fẹ́ ṣe nǹkan yẹn ẹ gbàgbé kíní yẹn kò lè ṣeé ṣe. EndSARS ìdí tó yìí ṣe long fún how many days tó fi wà ń bẹ̀ òun ni wọn ò tètè mọ leader who are the leader àwọn leader wo ni ó lead EndSARS wọ́n wá leader yẹn tì wọ́n ò rí wọn kò ní leader ó ní ọ̀rọ̀ EndSARS ló ṣe bọ́ sí tó sì ṣe ìwọ̀nba tí wọ́n ṣe ìgbà tí wọ́n rí leader kankan tán lè mú mọ́lẹ̀ tán gbowó fún àbí anything tán halẹ̀ mọ́ òun ló ṣe ní pé òkè kí ló dé tó wá disturb ẹ lọ pa wọ́n dànù ẹ lé wọn kúrò ńbẹ̀ ṣé you see the northern life tí northern náà bá wá pósítà sí tí wọ́n threaten ìjọba tán threaten bàbá Tinubu àtijọba wọn wípé àwọn máa bọ́ síta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n massively láti protest wípé kán yọ bàbá Tinubu kúrò kò gbúdọ̀ sí second term fún wọn ẹ rò wípé eré ni wọ́n ń ṣe wọ́n ṣeré o ṣé mo wípé àwọn northern political stakeholder àwọn northern religious leaders wọ́n ti ruin ayé àwọn northern masses their youth they don't have life modern slavery náà fi wọ́n ṣe torí wọn kò ṣèní sí wọn lọ́wọ́ bí àwọn òyìnbó àti sílẹ̀sẹ̀ àti kan gájù ẹnu wọn lọ́wọ́ ayé àwọn masses àwọn youth wọn ní northern part of Nigeria wọn ò gbúdọ̀ fi ṣépè fún yàn láyé they have no life bí ìyá wọn gan tó lóyún wọn kò ní life ọmọ tó bí bóyá bí sílẹ̀ báyìí ó wà lifeless ó kàn wáyé asán ni ṣé orí gbogbo àwọn ọmọ youth yẹn gbogbo wọn náà máa kó síta tó máa ní kán protest tó máa ṣe oríṣiríṣi orí báyẹn threatening wọ́n jẹ́ kó yé gbogbo àwọn house of rep house of assembly or whichever one tó bá jẹ́ wọ́n fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí àwọn army àwọn armed forces wa àwọn sójà àwọn ọlọ́pàá everything wípé how many people una go kill o how many people una go kill they go kill them tire they go kill them tire they go kill them tire o how many northern police go kill náà sọ bí pé by the time táwọn bá bọ́ síta lórí ọ̀rọ̀ protest bàbá Tinubu ìpani láti yọ bàbá Tinubu ní sẹ́ẹ̀ enough is enough ọlọ́pàá kìlì táyà sójà kìlì táyà navy officer kìlì táyà wọn ò ní gbọ́ pa ohun tó fẹ́ ṣe náà fẹ́ ṣe ṣé o ti rí bó ṣe ń lọ ṣùgbọ́n wàá jẹ́ n béèrè question torí mo ti ń béèrè láti jọjọ́ mi tí ìrèyàn kò dá mi lóhùn kí ni nǹkan gan-an tí bàbá Tinubu gbà lọ́wọ́ àwọn northerners tó ṣe dogun tó báyìí kí ló ṣe fún wọn torí mi ò mọ̀ kan tó ṣe tó bá ní regional wo area wo àwọn wo ló ìgbádùn nínú ìjọba bàbá Tinubu ṣe báwa Yorùbá pé ó wá láti Yorùbá ló yẹ ká gbádùn jù àwọn northerners yìí náà ìbenefit jù nínú ìjọba bàbá Tinubu yet àwọn náà sọ wípé ìjọba ẹ̀ ò dá àwọn ni wọ́n bọ́ síta tán ní economically bàbá Tinubu ti báyé Nàìjíríà jẹ́ nígbà tí wọ́n dẹ̀ mọ irú iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ kí Tinubu tó débẹ̀ tí wọ́n mọ̀ wípé àwọn náà mú gbogbo mùdùmúdù Nàìjíríà àwọn northern caliphate àwọn náà fún mú ṣebí nítorí bàbá Tinubu blọọkì gbogbo ibi tán ti mú mùdùmúdù Nàìjíríà tán fún mu òun ni àwọn northern caliphate náà ṣe ń ti àwọn ọmọ wọn síta àwọn gbogbo ẹnìtì tó bá rí tó bá ṣẹlẹ̀ against Tinubu President Bola Ahmed Tinubu PBAT àtijọba wọn from the northern part of Nigeria is from the religious leaders from the northern part and also the political stakeholder and also in general the northern caliphate. Torí wọn jẹ́ kí wọ́n máa mú Nàìjíríà bí wọ́n ṣe ń mú tájú agolo dànù
gbogbo ọ̀nà tó fi kó owó Nàìjíríà gbogbo ẹ̀ ní bàbá Tinubu block, gbogbo everything ní bàbá Tinubu block for real o. Kì í ṣe pé bí mo fi wá campaign fún wọn o, mi ò ní ó dìbò fún wọn, mi sì ní kó má dìbò fún wọn. Má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀, má jẹ́ kí ọ̀tẹ̀ kó jẹ ẹ́ lọ́pọlọ, má má ti ọ̀tẹ̀ sí gbogbo nǹkan. Bàbá Tinubu ò ní anything láti lose bí ó ṣe second term. Àwa la need ẹ̀, continue kó máa attack ẹ̀. Bí ó bá ṣe second time orúkọ ẹ ti wà nínú kíní Nàìjíríà tó bá list gbogbo head of state tó jẹ, yes ó wà lára àwọn tó jẹ president. Ṣówó ló nídìí ní ilé, okay sọ nǹkan gan tó nídìí fún mi nísìn níbi comment section tó ṣe rò ipá wà la nídìí tó ṣe rò pé òun ló nídìí wa, àwa la nídìí ẹ̀. Àwọn nǹkan tá ní kò ṣe jẹ́ ká wá ọ̀nà tá fi máa tú tá máa bá tó máa ṣe fún wa. Àti wípé tí wọ́n bá padà lé wọn, ìtìjú ńláńlá ló máa bá ẹ̀yin Yorùbá nù Nàìjíríà. Ẹ ṣe ẹ̀sìn kan, ẹ tí ìṣẹ̀sìn rí. Kò sí wàhálà, ẹ dọ́mọ̀nù pẹ̀lú omi ìwẹ̀, ẹ jẹ́ k'Átíkù bọ́ síbẹ̀. Àbí Obi, ṣé ẹ rí nǹkan tí ò kì í yé yín bọ̀rọ̀ yẹn, ó máa yé yín in a very hard way. Ṣé ẹ mọ̀ pé bó ṣe máa ń sọ nǹkan fún yín tẹ̀ kí ń gbọ́ràn lélẹ̀, ọ̀rọ̀ kì í yé yín, ọ̀tẹ̀ tẹ́ fẹ́ ṣe yẹn ó máa block ojú yín. Tẹ́ bá ti wá ba nǹkan jẹ́ tán, gbogbo yín á wá káwọ́rọ̀ ẹ wá ṣe bí ọmọ tán já tí ìyá ẹ já sí bus stop tí ò mọ ibi tí ìyá ẹ wà, ẹ wá máa wá èèyàn tó máa bá yín túnṣe. The same complaint tẹ́ wálé ayé tọ́pọ̀lọpọ̀ yín wálé ayé wá ṣe, òun náà lẹ tún máa dìmú. Ṣé ti rí nǹkan tó ṣẹlẹ̀? Kí ni báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe? Ìgbà tí Buhari wà béèrè wo lẹ jẹ nínú ìjọba ẹ̀ nílẹ̀ Yorùbá. Àbí yín ni ìgbà Jonathan wà ńbẹ̀, èrè wo lẹ́yìn Yorùbá jẹ ńbẹ̀? Ẹ ṣe sọ pé kí Buhari bá ṣe second term, ẹ ṣe sọ pé Jonathan kò gbọdọ̀ ṣe. Ẹ̀yin nu kò sí wàhálà, ẹ jẹ́ kí Northern kí wọ́n máa ṣe tiwọn, kí àwọn ọmọ Yíbò kọ́ máa ṣe fídíò ní online pẹ̀lú propaganda. Ẹ̀yin boys bàbá Tinubu, gbogbo ẹ̀yin gọ́vnà tẹ́ jẹ́ tiwọn àti gbogbo ẹ̀yin tẹ́ dúró tiwọn, ẹni ègbé pọ̀ lára yín o. Ẹni ègbé pọ̀ lára yín o. Àwọn iṣẹ́ tó yẹ kó ká ṣe lórí ọ̀rọ̀ bàbá Tinubu tó yẹ jẹ́ pé àwọn Yíbò àwọn ni wọ́n release propaganda video back to back and right up. Gbogbo yín gbowó lọ́wọ́ bàbá Tinubu, ẹ pàdé pọ̀, ẹ lọ pé láàrin ara yín. Nǹkan tó yẹ ká ṣe fún wọn, gbogbo àwọn nǹkan iṣẹ́ tí wọ́n ń ṣe tó yẹ ká máa gbé síta àti everything kan ká broadcast ẹ̀ káàkiri. Ẹ sàn kankan, ẹ rẹ́dí àti ṣe kankan, ẹ kàn gbowó lọ́wọ́ máa yẹn, ẹ kàn kó sápò tí yín. Àwọn ọmọ Yíbò wá ṣe propaganda back to back fún ìjọba Tinubu àti Tinubu. Ṣé ibi tí Tinubu bá dúró sí lọ́rọ̀ politics, ṣé Obi lè dúró sí 2 miles sọ́dọ̀ wọn ni? Mo ti gbọ́. Àjọṣojú gbogbo wa, ṣebí kan ló sọ yìí. Ó ní government official, òun máa fún òun ní genuine information. Tóun bá sọ pé òun fẹ́ gbé any senior government official àkọ́kọ́ nísìn, òun ní oore ọ̀fẹ́ láti gbé governor, senator, minister, kọ̀kọ̀ dárúkọ president ni ìwọ náà mọ̀ pé àtẹ̀mí wọn tó bá náà ṣe tán. Gbogbo wa ládẹ̀mọ̀ wípé Núrì Bádù ní gbogbo ayé pariwo wípé kí bàbá Tinubu tá lọ mú rọra nínú ọ̀rọ̀ security. Ó máa bàjọba yín jẹ́, Matawa lè ń defend àwọn terrorists ní. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ, ìwọ náà ti mọ̀. Ìgbòho for Lagos, Èkó ní bàjẹ́ o, àlọ́ bàjẹ́ tí. Ó bàjẹ́ tí. Ṣó ti gbọ́, ó ti gbọ́ latest, jẹ́ ń gbé fún ẹ. Press statement, Ìyálọ́jà General plus Okadigbo plus Igboho shall unite for Orire kids. In a ratio of unity, Ìyálọ́jà General of Nigeria Chief Dr. Mujidat Folashade Tinubu Ojo, alongside our SSA, Honorable Olaide Oladebo Mutiu, aka Okadigbo, anointed candidate, Lagos State House of Assembly, Agege Constituency 02, held a strategic security meeting with High Chief Sunday Majasola Igboho, popularly known as Igboho Osha, in Oyo State. Mother's voice, people's voice. Ìyálọ́jà General condemned the kidnapping in strong time. When our children are taken, our markets are empty. No mother should sleep with fear. This must stop. Okadigbo legislative pledge. As SSA to Ìyálọ́jà General candidate for Agege 02, Okadigbo committed to sponsoring motions and bills in the Lagos House that support
funding, training, and legal backing for community security network across Lagos and the Southwest. IGBOHO shall stand. IGBOHO shall reaffirm. Yoruba land will not be ruled by fear. The children of Orire will be found and returned. We will not negotiate with bloodshed. Message to kidnappers. Release the Orire children now, unharmed. Their parent, teacher, and Nigeria are watching. Lọ́rọ̀ kọ́ṣá, ọmọ bàbá Tinubu, Mọ̀mọ́ Fọláṣadé Tinubu Òjó, àti SSA wọn, àti Lagos constituency O2 Agége, àti Ṣísọ́dẹ̀ Adéyẹmọ Ìgbòho ni wọ́n jọ ṣe meeting o, tí wọ́n sọ wípé enough is enough, and they call it mother's voice. Tẹ̀lé mi wá wo fídíò. Jẹ́ kó ọlọ́ba ní gbé wọn jáde. Gbogbo bá ṣe ń gbọ́ lórí ọ̀rọ̀ Odòyọ̀ National Park. Ọyá lẹ́nu pé àwa gan ṣe wàá fojú ara wa rí bó ṣe tó. Igbó ńlá ni o. Igbó ńlá ni o. Ìṣèlú kékeré rárá. Ó dẹ̀ yẹ kí àwọn ìjọba wọ́n tètè mọ tí wọ́n ṣe sí báyìí. Eléyìí kọjá gbóòórùn mọ́lẹ̀ o. Èyí ṣe igbó kékeré téèyàn kan lè dédé lórúkọ. Tàbí wá ń sọ fún àwọn èèyàn táwọn èèyàn bá ń sọ pé ọyẹ wọn ti kó wọn jáde, ọyẹ wọn ti kó wọn jáde. Omi tó bá mọ́ wọn ni wọ́n rẹ́ láti Rẹ́ láti o, kì í ṣe igbó kékeré o. Igbó ńlá lélẹ́yìí ẹ̀rí bó ṣe lọ ní. Àárín igbó yìí lórí ọ̀kadà tó ń sáré gidi more than 45 minutes. 1 hour láàrin. Almost 1 hour. 1 hour láàrin. La fi rin igbó yìí nìkan lórí ọ̀kadà pẹ̀lú eré. Èyí tẹ̀ sọ wọ́n bí náà. Ọlọ́mọ fàbú rẹ̀ bóyá. Àmín Ọlọ́run. Ẹ̀lú ní sí rìn o. Ẹgbà kúnkún. Láláhàúlà wà láàkúwátà ìlàlá. Ẹ ṣé o. Akàngbèrè wa lọ́mọ Ọ̀yọ́ state gbogbo ayé wa wo nǹkan ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state. To this place, it took us about 1 hour 20 minutes. As you move in, you think you have moved into an ungoverned space. It is amazing. The community you see on the way, you see what you call colonies on the road, occupied by a certain tribe. You see cows roaming freely in the bushes. And you're asking yourself, is this part of your state? It's entirely a new world. It is so deep in, and by the time you move closer, you are told there is a mining site where billions are carted away almost every day. Important minerals are being mined, and the community is so isolated. You see wealth and you see poverty. You begin to ask yourself, what kind of country are we building? You begin to ask yourself, how can a land have so much wealth and the people are so poor? That is the story of Nigeria. And this story is one we must continuously interrogate. We just left archetype mining site. Though we could not penetrate physically, but we could see the pictures from the drone, as you can see now. I see wealth. Oyo State should be rich. Itasa should be rich. The people should be rich. Nigeria should be rich. Yet poverty is rising. Ọlọ́mọmọ jẹ́ kó ọ̀rọ̀ yìí bẹ́yìn yọ. Tẹ́jú mọ́ fídíò yẹn kó wò dáadáa. Ìlú ni Odòyọ̀ Park yìí. Àbó rí pé ó ti dìlú ni nínú. Drone náà máa fi ṣe fídíò yẹn o. Wọ́n ní wọ́n ṣe mining, wọ́n wakùsà. Àwọn mineral resources wà nílẹ̀ Yorùbá. Ṣé mo wí pé lithium lára àwọn the most expensive solid mineral tí wọ́n náà wà ní northern part of Nigeria. Wọ́n ti discover náà ní bíbẹ̀ àti some other part of Yorùbá land. Èyí tó náà tún wá discover ní especially ní inú igbó Odòyọ̀ Park yìí. Wọ́n ló tún strong, ó tún wà stronger ju èyí tó discover ní northern part of Nigeria lọ. Wá imagine iye ọdún tó ti wakùsà yẹn bẹ́ẹ̀. Tẹ́jú mọ́ bẹ́ẹ̀ kó wó re. Ẹjọ́ kó jẹ́ pé nǹkan ṣe. Kó jẹ́ wípé mineral resources tó ń wà ń bẹ̀ yẹn lásán. Ìjọba Ọ̀yọ́ ṣe wọ́n sọ di owó. Èyí tó ń ṣe lẹ́kìtì mineral resources tó wà ń bẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá.
àti build ilẹ̀ Yorùbá tó máa fi wà up to the international standard. Ṣé ìwọ àtèmi máa pariwo? Ṣé àwọn èèyàn máa sọ wípé ebi pa àwọn? Ṣé everybody á máa sunkún pé ìlú le kò sówó lóde? Ṣé àwọn èèyàn máa jalè? Ṣé wọ́n máa jíyàn gbé? Ṣé kò ní síṣẹ́ tó bọ̀ kúnlẹ̀? Ṣára ò ní tuta ẹta ìtìlé tó kó wá? Ẹjọ́ àwọn kan ni wọ́n wá dàyàdé. Wọ́n dé information tó dọ́dọ̀ tèmi ni wípé wọ́n ní ẹ̀yin baálẹ̀ kan ẹ wà lára àwọn tó ń gbowó kùsà ń bẹ̀. State governor ó mọ̀ sí. Ṣé ẹ rántí àdó olóró tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ tí Mákindé lọ fi gba 30 billion tí ó tó gbowó tó sípò ẹnu ẹ̀ tó lọ fíìsì ẹ̀ sákàǹtì tó ń gba kíní lé lórí? Lára àwọn kùsà náà wà débẹ̀ o. Ṣé mọ̀ wípé Mákindé saládùn náà lọ́hùn? Ó ní kò ń ṣe àdó olóró, ó ní kíní tó fi ń fọ́ òkúta ni, ó ní kì í ṣara Nàìjíríà lẹ́ni yẹn, ó lára Málì ni, ó ní bòun àṣọ yín lọ́yọ́ state bóun máa bring ẹni yẹn to book dèní eléni àgbọ̀n kankan. Ìkíní. Ìkejì, nígbà tí ọ̀rọ̀ àwọn ọmọ oríire tọ́kọ́lógbò mọ̀ ṣọṣẹlẹ̀, ṣé ti gbàgbé pé Mákindé Ọ̀yọ́ state governor bọ́ síta ó ní òun ra drone ní àbí plane kí ló lóun rà tó máa surveillance gbogbo every Ọ̀yọ́ state 7.7 billion naira. Ó dẹ̀ sọ fún wa nígbà náà pé àwọn tó máa ṣe ó ti rà láti last year wọ́n àbádọ́nà ẹ̀. Wọ́n wá láwọn tó máa to gbogbo kinní yẹn papọ̀ sí i pé wọn foreigner ni wọ́n ó travel gbogbo ẹ̀ tó bá máa dé gbogbo ẹ̀ ṣáà ní 3 weeks. How many months làwọn èèyàn ti ń lọ sí? Ǹjẹ́ Mákindé tún sọ̀rọ̀ lọ́bẹ̀? Ẹ̀yin Ọ̀yọ́ náà tún ti sùlé. Ǹjẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́? Mo kàn ń pàkíyèsí yín sí ni o. Torí mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ fídíò tí gbogbo wa ń ṣe ẹ kàn máa ń gbọ́ fídíò bí ìgbà tẹ́ bá wo múvì ni. Ẹ kì í react, ẹ̀yin aráàlú ò kì í react. Láti ọ̀dọ̀ ti tèmi tẹ́mi bá ṣe fídíò láti fún yín ní àwọn information kan tó ń ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ lè máa mọ̀. Mo máa ń rojọ́ díẹ̀ mẹ́ náà tẹ́ fi máa mú nǹkan tó máa ta yín jí mbẹ̀. Èwo gan lẹ̀yin aráàlú tí ẹ̀ wá wúlò fún gan náà? Kí tí ẹ̀ ní ipa tẹ̀yin aráàlú gan fẹ́ kónú? Ìjọba ò dá kí ni ipa tẹ́ fẹ́ kó? Kí lẹ fẹ́ dá sí mbẹ̀ gan náà? Torí kò síbi tẹ́ gbà wúlò fún ìjọba gan. Ẹ wúlò fún street, society, everything ló bá yín lára mu tẹ́ bá ti gbọ́ information. Tẹ́ bá wà nínú bus kẹ́ discuss ẹ̀. Tẹ́ bá ń gọ̀kadà lọ, àbẹ́ wà ń party, àbẹ́ kò wà ní joint place kan tẹ́ ti ń ṣe fàájì. Lẹ́yìn kẹ́ discuss ẹ̀ kẹ́ fi mọtí kẹ́ fi jẹ pepper soup. Oníkálukú bá tiẹ̀ lọ nìyẹn. Ẹ̀dẹ̀ ẹ̀sẹ̀sì kí Nàìjíríà dá. Gbogbo yín lẹ̀dẹ̀ ń wò. Pásítọ̀ dadi jíò àfá ṣéyìkì babaláwo gbogbo wọn náà fi lọ́kàn balẹ̀ wípé don't worry Nàìjíríà máa wà òkè. Ṣọmọye generation tó ti bá lẹ́nu pé Nàìjíríà máa wà òkè, Nàìjíríà máa wà òkè. Kàkà tó fi wà òkè ṣé kò yẹ pé ó ń bàjẹ́ sí ni? Ṣé rí odò Ọ̀yọ́ park ṣe ráyé wá? Inú ibi tó ń wò yẹn ibẹ̀ làwọn ọmọ yẹn wà o. Sórí pé ibẹ̀ yẹn ti dìlú kódà àwọn ọlọ́kadà lọ yabidu. Ọ̀kadà pọ̀ tó jẹ́ wípé wọ́n bá wọn kó lithium bẹ̀. Àwọn tó bá jẹ́ titi wọn ó ní iye tí wọ́n máa ń ṣáàjì wọn. Àwọn eléyìí ò ṣiṣẹ́ láàrin ìgboro. Àwọn náà bá wọn kó lithium jáde síta. Wọ́n lẹ́yìn ọba mọ̀ sí. Ẹ̀yin government officials kan náà ẹ mọ̀ sí. Ẹ̀yin baálẹ̀ ń gba ṣíà ti yín. Aráàlú ò tí ready. Ọ̀yọ́ state ò ready. Ó ṣe jẹ́ pé gbogbo nǹkan kò ń ṣe lórí ẹ̀yin Ọ̀yọ́ state. Ṣé ẹ̀yin gan-an lẹ fẹ́ gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ kóòtù àjíire báyìí lẹ́yìn Ìlọrin? Àjọṣojú gbogbo wa. Tún tẹ̀lé mi kó wá wo fídíò yìí. Yes, this is where the Nigerians gathered, waiting for the South Africans to cross the line. Let the show begin. And here is the South Africans. Here are they over there across the line, and the police is in the middle of them, waiting for them to watch them, trying to wait for them to come along so that the show will begin. This is what are passing through in South Africans. Look at them. Look at them. The police are there, in the middle of the show. Yeah. So Nigerians are this side. Nigerians are this side. You can see the guys with knives and guns, waiting for them to show themselves. And here are the South Africans. Here are some of them there. Here are there. Here are there. And the cops are standing in front of the line, trying to show the show. Here are there. This is where it's happening. This is where it's happening. It's happening. It's a live show. It's happening here in South Africa.
Yes. It is where it's happening. It's happening. These are the Naija boys. These are the Naija niggas. These are the Naija niggas waiting for them. You can hear the gunshots. Nigerians are shooting. The Nigerians are showing themselves. Tell them to show themselves. Tell them to show themselves. Nigerians are showing themselves. Follow them! Follow them! Follow them! We have fought apartheid. We started Mauritius in high school. We are there, no just machinery. Yes? We are there fighting. And then we won. What is Ramaphosa? He's pushing. He's giving them Nigerian. Their countries are falling apart. But he's slaughtering kids. And then they're coming here, they're calling them Baribona. South African, we are celebrating. They're calling us audacity of telling us, sorry, we are Senegal. We are not. We're fighting for our country. We're fighting for our country. We're fighting here. Police station. We know all the shenanigans. Torí Ọlọ́run, nítorí ológun mà ti fẹ́ ṣẹlẹ̀ l'Áfríkà mà lélẹ́yìí. A máa ń pọ̀rọ̀ ilówó ó mà fẹ́ máa máró dání stylishly. A di wípé how many Africa country ló máa kọjú ìjà sí South Africa. Nǹkan tí South Africa lára wọlé yìí tó bá mọ̀ yóò máa lẹ́yìn. Ara yìí yóò máa lẹ́yìn àjàntí ele. South Africa ń rò wípé nǹkan tó ń ṣe yìí ò ní lẹ́yìn. President wọn Ramaphosa àbí kí ló ń jẹ́ ó dẹ̀ fún wọn ní support pé kán go ahead, they are doing the right thing. Ẹ̀yẹ̀ ó tẹ̀ ti wá dá báyìí. Ibi tọ́rọ̀ wá dé dúró ṣe borí fídíò báyìí. Àwọn Nigerian brothers wa náà àwọn náà ti yarí wípé ibi tá dé dúró sí ẹni makumaku abẹ́yìn orí ni wọ́n ti Nigeria people wọ́n dúró báyìí, South Africa àwọn náà dúró bẹ́yẹn, ọlọ́pàá wá dúró láàrin. Tó bá gbé yóò máa lẹ́yìn ara yìí yóò máa lẹ́yìn o àjàntí ele. Ṣọ́rọ̀ yóò ní lẹ́yìn fún àwọn Saouty báyìí, ṣé kò ní lẹ́yìn fún àwọn Saouty báyìí? Ọlọ́run mi èyí ò wá ka mọ́mọ́ kẹ́ẹ̀dẹ̀ máa wá wò ó tipẹ́tipẹ́ náà lákúkú ti ń gbọ́ látẹnu wọn. Wọ́n ní àwọn ọkùnrin wọ́n ní wọn àwọn ọmọ Nàìjíríà ọkùnrin wa wọn ò jẹ́ kán rí ojúlówó beautiful South African woman fẹ́. Wọ́n ní because the way tí àwọn ọkùnrin Nàìjíríà ẹ máa ń ṣe kinní yẹn fún wọn dáadáa, ẹ máa gbé wọn débẹ̀, wọ́n lẹ mèrè ṣe, wọ́n tún lẹ mọ̀ wọ́n tọ́jú. Ìbáyé pé bọ́n ṣe ń ṣe fáwa original ọmọ Nàìjíríà nìyẹn, could have been more better. Anyway, nǹkan tẹ́ ẹ̀ ṣe nínú ilé ọ̀pọ̀lọpọ̀ yín lọ ṣe ń ta kò sí wàhálà. So ẹ máa ń gbé àwọn ọmọ South Africa débẹ̀. Èyí ló fẹ́ pa yín kú sí ìsìn. Abẹ́yẹ ìrọ́ ọmọ Nàìjíríà tó yọ àdá tó yọ ọ̀bọ tó yọ ògò ni. Abẹ́gbẹ́ ọ̀rọ̀ ọ̀bọ tàtàtà lókè ni. Wọ́n ní tí South Africa tó bá bíire kó cross the line kó wá ó tọ́kúlá. Kíní yìí bẹ́ẹ̀ ni wípé mo ní feelings pé àwọn western world no wà brain behind this thing, because mo notice wípé ó dẹ̀ bẹ́ẹ̀ ni wípé àwa youth àsìkò yìí the way tí a ṣe wà outspoken ní the whole of Africa bẹ́ẹ̀ ni wípé unity fẹ́ wá ó máa wá láàrin àwa Africa and the unity Africa ìbànújẹ́ ni fún western world, and you know now tó jẹ́ sí wípé western world go fẹ́ kí Africa ká unite rárá. Àwọn wo ló kú wọnú àwọn people yìí wọ́n ní wọ́n bà country wọn jẹ́, ṣé Africa nìkan ló wà ńbẹ̀ ni? A dẹ̀ gbọ́ nínú gbogbo ìròyìn oríṣiríṣi, gbogbo yín lẹ ti gbọ́ gbogbo information. A gbọ́ ńbẹ̀ pé àwọn original ọmọ South Africa indigene wọ́n ṣiṣẹ́, wọ́n ti jí látàrọ̀, wọ́n ti máa mú bọ́yẹ̀ mú náà máa fà á. Àwọn foreigners ló ń ṣiṣẹ́ ńbẹ̀, ẹ wo gbogbo business wọn bó ṣe collapse, ẹ wo everything. Ìwọ tó bá wá lẹ́bí tó lára tó lárẹ̀ síbẹ̀, ẹ jẹ́ dáwó jọ kẹ́ ẹ wá bẹ ṣe máa send owó sí wọn kán ra tíkẹ́ẹ̀tì kan máa bọ̀ ńlé. Ẹ̀yin abiyamọ tọ́mọ yín bá wà ńbẹ̀, ẹni kan fi property ilẹ̀, ẹ̀mí tó bá wà láyé tó bá tètè kó á padà jẹran tó jó tóbi jẹrin lọ o. Ọ̀rọ̀ yìí ti dojúrú o. Ṣé Africa fẹ́ kọjú ìjà síra wọn sí ni? Bẹ́ẹ̀ ni pé mo sense ọwọ́ western world nínú kìíní. Kò make sense, kò normal. Àbí kí lẹ feel? Ibẹ̀ ni kọ́kọ́ la máa dé. Bàbá Tinubu tún ti ṣe bẹ́bẹ́ o. Ó ṣe bẹ́bẹ́ o, ẹ̀yin tẹ́ni kò ṣe nǹkan kan.
ó tún ti ṣe yìí o èmi ó sọ ń tèmi. When the government revised import levy on new and used vehicles has taken effect as part of the 2026 fiscal policy measures aimed at reducing the cost of vehicle importation and supporting economic activities. Under the new regime, President Bola Ahmed Tinubu, the import levy on new vehicles has been reduced from 20% to 10%, while the levy on used vehicles has been cut from 15% to 5%. The changes form part of a broader revision of Nigeria import tariff structure. The policy is intended to lower the cost of importing vehicles, ease the financial burden on importers, and potentially improve access to vehicles for consumers. Lọ́rọ̀ kọ́ṣá, ìjọba bàbá Tinubu lórí ọ̀rọ̀ wípé tó bá ṣípù mọ́tò wá sí Nàìjíríà o new one ọmọye tí wọ́n tán ṣe clearing sìn. Lọ́rọ̀ kọ́ṣá wọ́n ní ìjọba wọn from 20% wọ́n ti gbé wá sí 10%. Used one from 10% wọ́n ti gbé wá sí 5%, tó já sí wípé láti sí ń lọ mọ́tò ó yẹ kó ṣìpù Nàìjíríà. Ẹ̀yin clearing and forwarding alva ṣé ẹ ti gbọ́ tó bá ti ṣìpù nǹkan láti ibi ìsìn lọ sí Nàìjíríà tí clearing and forwarding ẹ bá ti ṣàlẹ́ ẹ tó sọ pé ìjọba jẹ́ kó máa yé wọn wípé bàbá Tinubu lórí brand new vehicles from 20% wọ́n ti gbé wá sí 10%. Lórí used one àtàwọn ẹrù tó wà ń bẹ̀ wọ́n ti gbé from 10% to 5%. Jẹ́ kó máa yé wọn bẹ́ẹ̀. Ẹ̀yin aráàlú ẹ ti wèrè bọ́lẹ̀ fún wọn torí ẹ mọ̀rọ̀ Nàìjíríà tí nǹkan bá ti lọ sókè bọ́ bá ti wá reduce the price wọ́n ń gbé wálẹ̀ mọ́. Ìyẹn lè pè tó já Nàìjíríà on its own. Anyway, orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowé Kokoko ni mò ń jẹ́. Akéde Oòduà wọ́n bá mi subscribe sórí YouTube channel mi. Support my brand fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ní ọjà tẹ́ ní business legit business tí ẹ fẹ́ ká bá yín polówó. Do not hesitate láti pè mí any kind of business bóyá ẹ ń ta cream ni o ẹ ń ta aṣọ ni o tí ò bá ti mú property dání anything property má wá o tó bá ti yọ property kúrò every other thing bring it to me. Ọmọ alájẹ ni mí àbá yín polówó ibi tá bá yín rojọ́ èdè ẹ̀yin gan mọ̀. Má sì gbàgbé láti bá mi like video, drop your comment. God bless you as you do so. Yorùbá ò ní bàjẹ́, Yorùbá ládò ò ní bàjẹ́ o, ó bàjẹ́ tí.